àṣírí ti tú o. Ṣé ni àjọ INEC ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Tinubu láti sọ Nàìjíríà di ti ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo? Kàyéfì lọ̀rọ̀ náà jẹ́ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí àjọ INEC kéde lọ́sẹ̀ tó kọjá pé àwọn ti yọ orúkọ Sẹ́nitọ̀ David Mark àti Ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá kúrò nínú àkọsílẹ̀ wọn gẹ́gẹ́ bí alága àpapọ̀ àti akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress. Ohun tí àjọ INEC sọ ni pé ọkùnrin kan tó ń jẹ́ Nafiu Bala ti gba ìdájọ́ nílé ẹjọ́ kòtẹ́milọ́rùn níbi tí wọ́n ti sọ pé àwọn kò gbọdọ̀ gba ìgbìmọ̀ tí Mark jẹ́ alága fún láàyè láti jẹ́ aṣojú ẹgbẹ́ ADC. Ìbéèrè tó wá ń tawọ́ tasẹ̀ lọ́kàn àwọn aráàlú látìgbà náà ni pé ṣé àjọ INEC kò dá ìgbìmọ̀ Sẹ́nitọ̀ David Mark mọ̀ nínú ẹgbẹ́ ADC láti ọdún tó kọjá tí wọ́n ti ṣe onírúurú ètò kódà tí àwọn aṣojú àjọ INEC gan farahàn níbẹ̀. Àmọ́ ṣá, àṣírí ọ̀rọ̀ náà túbọ̀ tú síta nígbà tí a fojú gan ni èsì tí àjọ INEC fún Bala nígbà tó gbé wọn lọ sílé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú Àbújá lóṣù kẹsàn-án ọdún 2025. Ẹni tó ṣojú àjọ INEC nínú ẹjọ́ náà, Jacob Ayuba, sọ ní abala 14 ìwé rẹ̀ pé kò sí bí kóòtù ṣe lè dá ìgbésẹ̀ tó ti yọrí dúró. Ó ní àjọ INEC ti fọwọ́ sí orúkọ David Mark àti Rauf Arẹ́gbẹ́ṣọlá, kò sì sí nǹkan kan tí ilé-ẹjọ́ lè ṣe lórí rẹ̀ mọ́. Bákan náà ló sọ ní abala 13 pé ìpàdé àpapọ̀ àwọn alákòóso ẹgbẹ́ náà tí David Mark pè lọ́jọ́ 29 oṣù keje ọdún 2025 ti fìdí rẹ̀ múlẹ̀ pé òun ni ojúlówó alága àpapọ̀ ẹgbẹ́ ADC. Bẹ́ẹ̀ ni àjọ INEC sì ti fòǹtẹ̀ lu orúkọ rẹ̀ lórí ìkànnì ayélujára wọn. Ohun tí gbogbo aráàlú wá ń sọ báyìí ni pé kí ló dé tí àjọ INEC ń jó lọ síwájú tí wọ́n tún ń jó lọ sẹ́yìn bí ẹni tí wọ́n tiná bọ̀ lábẹ́ aṣọ. Ohun tó dájú ni pé ṣe ni alága àjọ INEC ọ̀jọ̀gbọ́n Àmúpìtàn ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu láti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ti ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo. Gbogbo eléyìí làwọn lámẹ̀tọ́ àwùjọ tí wọ́n ń pariwo báyìí pé ó léwu púpọ̀, ó sì lè dabarú àfojúsùn ìjọba tiwantiwa lórílẹ̀-èdè Nàìjíríà.